ọ̀rọ̀ Hussein tán sọ pé ó tàbùkù bá àṣà ilẹ̀ wa àti egúngún nílẹ̀ Yorùbá. Tá bá ní ká wo ọ̀rọ̀ yìí, Yorùbá sọ pé ọmọdé ò mọ Ògùn ó ń pè é lẹ́fọ̀ọ́ àjẹfáwo. Òròmọdìyẹ ò màwòdì, ìyá ẹ̀ ló màṣá. Yorùbá bọ̀ wọ́n ní pé bọ́mọdé bá ń gégi nígbó àgbàlagbà ní mọbi tí ré sí. Òun náà ni ewu tó wà nínú skit tí Hussein yìí ṣe. Àṣìṣe tó pọ̀ ó wà ńbẹ̀. Ẹ̀bẹ̀ ni ká bẹ̀ gbogbo ọlọ́jẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ bá wa foríjì í. Torí nínú ọ̀rọ̀ kan tí mo gbọ́ pẹ̀lú interview tí mo rí tó ṣe, ògàngán jáde tìka lára rẹ̀ tó ní pé òun bẹ̀ gbogbo oníṣẹ̀ṣe o, pé lójú ẹsẹ̀ tí òun ti post ẹ̀ táwọn èèyàn ti rí tán ti sọ pé eléyìí tàbùkù bá àṣà àti ìṣesí ilẹ̀ Yorùbá. Ó lòun náà ló ti delete ẹ̀. Àwa ń bẹ aṣíwájú ọlọ́jẹ̀ parapọ̀ tó wà nílùú Ìbàdàn, olóyè Awófágbèmí Awódélé Adébísí, ẹ bá wa dáríjì í. Ẹni tó tiẹ̀ jẹ́ ẹni tán jọ ṣe rí ọ̀hún, ẹni tí ó gbé eégún, ẹni tó gbé ẹ̀kú wá, òun náà ó gbé ẹ̀kú yìí láì ṣe tó tọ́ àti nǹkan tó tọ̀nà. Mo ṣe wá ń sọ fún wa pé Yorùbá láṣà, àfàìfẹ́ lò ní o. Tá a bá wọnú àṣà lọ, a mọ̀ pé àṣà Yorùbá ó gbayì ó sì rẹwà káàkiri ilẹ̀ adúláwọ̀. Nítorí èyí, ká tó gbé eégún jáde gan nílẹ̀ Yorùbá, ó láwọn nǹkan tó yẹ ká ṣe kó tó di pé a gbé eégún jáde. Eégún kì í ṣe nǹkan tí èèyàn kàn lè gbé jáde, kì í ṣe ẹni tó gbé eégún gangan là ń bẹ̀rù, bí kò ṣe ẹ̀kú ọ̀hún gangan òun la bọlá fún. Ẹ̀kú ìsìrè nílẹ̀ Yorùbá kì í ṣe ní tí èèyàn lè fi ṣeré rárá, nítorí pé eégún lágbára, eégún lóògùn, eégún gan dàbí aṣojú Olódùmarè látòde ọ̀run ni. Torí pé Yorùbá bọ̀ wọ́n ní pé òkúta agbédọ́jà tí ò tà, òkúta agbédọ́jà tí ò lówó lórí, òun náà ni bàbá wa dáṣọ fún tá à ń pè léégún. Wá ti wá di pé a pè léégún ó ti kú òní ẹ̀kú, ó ti kú òní eégún ìjọ òní. Ará ọ̀run tó lọ tó padà wá, ó sì dé tagbára ni. Egúngún ń ṣe ohun tí a lè máa fi ojú tẹ́ńbẹ́lú wò nílẹ̀ Yorùbá. Àwa ń bẹ bàbá wa olórí aláàgbà, ìyẹn aṣíwájú ọlọ́jẹ̀ parapọ̀ fún gbogbo ìlú Ìbàdàn pátápátá. Tọmọdé bá ti mọ ẹ̀bi ẹlẹ́bi, kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Abẹ́yìn ni o, ẹ bá wa bojú àánú wo arákùnrin yìí, ìyẹn Hussein, nínú skit kan tó ṣe láìpẹ́ yìí. Ẹ jẹ́ ká wo skit ọ̀hún, ẹ̀yin náà ẹ jẹ́ ká wò, ẹ jẹ́ á wò bó ṣe lọ. Ẹ rí i pé àṣìṣe tó pọ̀ wà ńbẹ̀. Ẹ jẹ́ á wo skit ọ̀hún. Ẹ kú lọ́nà yìí, ẹ kú sáàrin mọ́tò ní ẹ̀rí ọ̀nà. Bàbá mi fẹ́ gbowó ọdún. Ẹ fọ̀nà ilé. Bàbá mi fẹ́ gbowó ọdún. Bàbá mi ẹ gbà mí lọ́wọ́ àwọn ará ọ̀run. Bóyá kan lè ti ń fà ká lómi ọ̀pá. Àbí? Kí ló dé kí lẹ fẹ́? Bàbá mi fẹ́ gbowó ọdún ni. Bàbá mi fẹ́ jẹ́ lọ́wọ́ ni. Ngolégún di lápò, ṣé mo yáwó lọ́wọ́ rẹ ni? Ẹ kú ẹ̀yẹ ẹ̀mọ̀ kẹ̀yìn fi bàbá yín lẹ̀, bàbá yóò wà bá yín lé. Àyọ̀ àníkó mi ti bàbá mi ò bá gbowó ọdún. Fún wọn nìkan, fún wọn nìkan. Èmi ni. Ẹ ṣé o. Bàbá mi elégún wá padà sí ẹ wá gbà tiẹ̀. Ẹ̀yin máa lọ. Bàbá wa, àwọn bàbá wa lé o. Pẹ̀lẹ́, ọmọ dáadáa. Pẹ̀lú àìtì rẹ̀ yìí, wọ́n ti jọ dàgbà kan tó fi ọ́ sábẹ́ kú. Baby masquerade ni. Sọ kàwé sá. Kàwé o. Illiterate masquerade tún ni. Táwa ní ń bọ́ sọ̀rọ̀ tó ń kùn láì ṣe power line. Tọ́ba ni ẹ wá gbégún kan sẹ́ni ẹ mọ̀ fọ ẹ̀kú yín. Òótọ́ ni bàbá mi, ó ń kan yágíyágí, ó ń gbá gidi. So taste ẹ ni. Mo feel ẹ̀ máa tótù ni. O sì fòrùn rẹ jáwé rẹ̀. Ó dùn mí o. Tó o bá ná àwọn ọmọ paṣọ olówó ẹjọ́. Tọ́lọ́ kọ́bọ̀ bàbá mi kọ́lé tán. Sọ́tán. Téyín ti tán. Èmi ò tí ẹ mọ̀ pé eléégún ni. Eléégún ni kí wàá lẹ pé bàbá mi. Wọlé lèmi pé. Kì í ṣe wèrè kérésì kan lẹ kú rẹ ni. Àṣẹ olórí burúkú ló ṣe mí bọ̀ sọ̀rọ̀ yìí. Ara o. Sọ ọmọ kan tí ń pè mí ni. Ọmọ ni. Èmi ti fọ olówó la gbádé fún. Bẹ́ẹ̀ ni bàbá mi ọmọ olòṣì ni ó gbà fìlà. Ẹ bẹ́ẹ̀ ni ó sori rẹ̀. Bàbá mi ebo ni pé fìlà níbẹ̀ lórí ọmọ olòṣì. Bàbá mi fìlà ni wà lórí Ẹ kó gbalẹ̀ rẹ̀. Ó yàtọ̀. Bàbá mi ó yàtọ̀. Ìwọ kọ́lọ̀ tó bá tiẹ̀ jẹ́, á fún ọ lówó, Bẹ́ẹ̀ni. àmọ́ òṣìṣẹ́. Ní tí mo fẹ́ kó ṣe lélẹ̀. Mo fẹ́ rojú rẹ̀. Ẹ wọ. Sílẹ̀ kó darí. Ilé ti lọ. Wetin be this? Bàbá mi. Ṣé ìlàrè Àbọ̀wárò òjò. bẹ̀rẹ̀ bí mú ọlẹ́ẹ̀kẹ́ ni? Bàbá mi ó dìpù. Ẹyin 6 feet rẹ̀ lójú ẹ̀yìn. Iná lè láì. Wá iná ilé ìràjì. Bàbá mi ọ̀dọ̀ rẹ láti wá o. Ọ̀dọ̀ rẹ̀ lápadà sí. Àìwọ náà bá mi bẹ́jẹ̀ kí wà bọ́ báyìí o. Ṣé ìlàrè ń gbé wéètì ní kí ló tó ní mọ́sùn lábẹ́? On workout ni. Ọjọ́ ẹkún rẹ̀ sọ ni. Torí tómi bá jábọ́ lójú ẹ̀gẹ́ inú ìlànà ọmọ bọ́ sí. Inú storage nu. Inú drainage ni wọ́n pè. Mo gbà. Ojú ló dàbí ìgbà tó bá gbálẹ̀ kọjá lójú ẹ̀yìn.
sáǹdì tí mo ṣe náà nìyẹn ṣé wọn fojú ẹ sọ wọ́kìnsì ni. àbá mi àbẹ́rẹ́ wọ́kìnsì yẹn ọ̀rọ̀ fún gidi gan. àṣefo mo bọ́ ìjọ wẹ́pọ̀n bá mi sílẹ̀kùn. kọ́mọ́ fàṣẹ rẹ̀ gẹ̀ẹ́sì bàbá mi. ọgbọ́dọ̀ ṣe tìrọ́rà bàbá mi o. kí ni sọ ọsẹ ajá gbẹ̀rẹ̀ báyìí mo ṣe káràmásìkì tó ń lé mi kì èyí ti mọ̀ pé òun fẹ́ kú ìtọrọ owó ni. kí ló dé àlùbọ̀njìrì lábẹ́ kú. àwọn eléégún gidi táwọn ọmọ ìwé fọ́ọ̀sì èèyàn wọ́n yẹ jáde lásìkò yìí gan. àtọ́ mi ló wá pẹ́ mo fẹ́ ṣe wèrè kan. àbá mi ẹ lè ṣe wàláì wàláì ẹ lè ṣe. eégún ó yá gbà. ó yá wá gbà. dáná mọ́lẹ́gbẹ̀rẹ̀ sẹ́. ara mi o. ó yá wá gbà. ilẹ̀ tẹ̀dí. mi ṣe ń fa yín gúgúrú díẹ̀ sùn ẹni. wá gbà. tẹ́ bá wò dáadáa ẹ máa rí i pé àṣìṣe tó pọ̀ ó wà nínú skit tá a wò tán yẹn. àkọ́ ni pé ó mú egúngún ṣeré àti pẹ̀lú pé àwọn tán jẹ́ atọ́kùn egúngún ó fi nǹkan bá wọn sọ̀rọ̀ ó ní kan máa lọ tá a sì mọ̀ pé atọ́kùn gan lágbára bí eégún ṣe lágbára nílẹ̀ Yorùbá. obìnrin tá a rí ń bẹ̀ ni ó ní eégún rùn bó ti wù kí ẹ̀kú eégún kó rí tó a gbọ́dọ̀ sọ pé eégún rùn ó tàbùkù àṣàlẹ̀ wa láti sọ pé egúngún rùn ó tàbùkù ó tún sọ nìkan pé ó lóun ti ẹ̀rù pé bóyá wèrè ni láti pe egúngún ní wèrè ó tàbùkù àṣàlẹ̀ wa púpọ̀. ohun mìíràn tí ó tàbùkù àṣàlẹ̀ wa nínú ọ̀rọ̀ náà ni pé ó tún béèrè láti rí ojú ẹni tó gbé egúngún ó jẹ́ ẹni tó tàbùkù nílẹ̀ Yorùbá láti sọ fún eégún gan àbí ẹni tó wà ní abẹ́ ẹ̀kú láti ṣí ojú ẹ̀ sílẹ̀ rárá o ó tàbùkù nílẹ̀ Yorùbá ó wá jẹ́ àìmọ̀kànmọ̀kàn láti sọ fún egúngún pé òun fẹ́ rí ojú ẹ̀ ó jẹ́ nǹkan tí kò tọ̀nà rárá. nígbà tí ẹni tó gbé ẹ̀kú yìí náà tún wá ṣí ojú ẹ̀ ó tún wá bẹ̀rẹ̀ sí bu pé ọ̀wàlà ni ó kọlà ìkọ̀ǹkọ̀ǹ tá a sì mọ̀ pé ìlà kíkọ náà ara àṣàlẹ̀ Yorùbá ni tá a ní láti tàbùkù ara ẹwà ilẹ̀ Yorùbá ni ibi tí àwọn àṣìṣe wọ̀nyí wà rèé. òmíràn tá a tún rí ńbẹ̀ ni ó rí eégún gẹ́gẹ́ bí alágbe bí ẹni tó ń tọrọ jẹ bí ẹni tí ebi ń pa ẹ rí i pé nínú skit àwòyàn bẹ̀rẹ̀ sí í fi owó mu ṣeré egúngún náà wá bẹ̀rẹ̀ sí í tẹ̀lé pé òdẹ̀jọ́ kó fún mi lówó. so kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má bínú o gbogbo ẹ̀yin ọlọ́jẹ̀ bá wa dáríjì Ọlọ́run ti delete ẹ̀ ṣùgbọ́n tó wà pé social media náà ní kí tó bá ti post nǹkan ká delete ẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà yóò sì wà lórí social media irú ibẹ̀ náà làwa náà ti rí eléyìí. ẹ jẹ́ ká wo apology èyí tó ṣe fún gbogbo àwọn oníṣẹ̀ṣe kẹ́ lè rí pé ó ti bẹ̀ yín. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní anytime àbí anywhere tẹ́ bá ti mọ fídíò yìí. mo ń ṣe fídíò yìí nítorí content kan skit kan tí mo post fáwọn àgbàlagbà tó bá wò fídíò kan tí mo post tó ní ṣe nípa eléégún yes tó ní ṣe nípa eléégún fídíò yẹn torí ẹ̀ mo fi ṣe fídíò yìí. fídíò tí mo dẹ̀ ń ṣe yìí kò ń ṣe láti fi sọ àwíjàre kankan pé bóyá bó ṣe rí lélẹ̀ bó ṣe rárá mo jẹ̀bi mo fọ́kọ̀ mo jẹ̀bi gan-an pé mo tún wá jẹ́ ọmọ Yorùbá ló tún wá jẹ́ kí ẹ̀bí yẹn tún nípọ̀ ló jẹ́ kí fọ́ọ̀tì yẹn kó tún tíìkì dáadáa ló jẹ́ kí ẹ̀bí yẹn nípọ̀ àti ọmọ Yorùbá nǹkan tí mo ṣe yẹn kò ń ṣe nǹkan tó yẹ kó bá lọ́wọ́ mi kò dẹ́ ṣe nǹkan tó yẹ kó ṣe lẹ́gbẹ̀ẹ́ tèmi gan kí mi gan máa sọ̀rọ̀ pé àwọn kì í ṣe báyìí kò ń ṣe nǹkan tó yẹ kí wọ́n bá lọ́wọ́ mi rárá mo bùkú ó kù díẹ̀ káàtó nǹkan tí mo ṣe yẹn lóòótọ́ nǹkan tí mo mìn láti ṣe kọyàn torí kò possible kí n mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí n fọwọ́ pa ìṣẹ̀ṣe lójú costume ni ẹ̀kú tí wọ́n lò yẹn ẹni tó dẹ̀ wà lábẹ́ ìpín yẹn actor ni tó bá kò ń ṣe eléégún gidi actor ni but regardless pé gbogbo nǹkan tí mo sọ kalẹ̀ yẹn pé costume ni o ẹni tó wà lábẹ́ ìpín ṣe kò ń ṣe excuse fún mi láti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo bùkú dáadáa a lè rè kò rí máa mì but then èèyàn gbọ́dọ̀ máa wà very careful èèyàn gbọ́dọ̀ máa wà extra careful English ìwé mo ti ẹ̀ sọ èèyàn gbọ́dọ̀ máa kíyèsí gbogbo nǹkan tó yàn bá ṣe àgàgà tó bá ti jẹ́ mọ́ nǹkan tó jọmọ́ àṣà kò dáa rárá kò dáa so ó yẹ kí fídíò ti wá fídíò tí mo ṣe ó yẹ kí n ti ṣe tipẹ́ but ìgbà tí mo post fídíò eléégún tí mo sọ yẹn tí mo post ẹ̀ tí mo rí pé àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀
tí mo delete bí mo ṣe delete kété tí mo delete náà ni mo tender apology post but then after ìgbà tí mo tender apology post yẹn mo wà lórí set kan láti ìgbà yẹn di alẹ́ àná so set yẹn ni ó jẹ́ kí n ráyè network go sí dáadáa mi ò wà online dáadáa alẹ́ àná ni mo tó ń rí most of àwọn videos yẹn táwọn èèyàn dẹ̀ ti reach out sí mi gan so mo kàn fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bẹ àwọn tọ́rọ̀ kan gbogbo ọmọ Yorùbá gbogbo oníṣẹ̀ṣe gbogbo ọlọ́jẹ̀ everybody tó bá bínú tọ́rọ̀ kan kó jọ kó má bínú mi ò mọ̀ but mi ò mọ̀ yẹn kò ń ṣe excuse ó ti ṣẹlẹ̀ kò dẹ̀ yẹ kó ṣẹlẹ̀ so tẹ́lẹ̀jọ́ bá ti mọ ẹjọ́ ẹlẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìpínlẹ̀ everybody tọ́rọ̀ ìbákan mo bẹ̀ wọ́n kó jọ kó má bínú èmi ò ń ṣe ọmọ Yorùbá rádaràda tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí àti ọmọ tó tọ́ kọ́nlé ló dẹ̀gbẹ̀kọ́ wàá bẹ àwọn àgbà ni wàá bẹ àwọn tọ́rọ̀ kan ni so I am so sorry mi ò mìnà láti jẹ́ kó jáde bẹ́yẹn and mo rí fídíò táwọn èèyàn ń ṣe tẹ́lómi ṣe pé tẹ́lómi àtàwọn èèyàn sọ pé kò tó bẹ́yẹn well tó bá jẹ́ ẹlòmíì tó sọ pé kò tó bẹ́yẹn tí nǹkan bẹ́yẹn bá ṣe ẹ́ ìwọ gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ èmi gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ so inú ló ń bí àwọn èèyàn so ẹ jọ̀ọ́ torí Elédùmarè ẹ jọ̀ọ́ má bínú sí mi ọmọ yín náà ló jẹ́ ọmọ yín ni mo jẹ́ and èmi gangan alára ti delete fídíò yẹn lórí péjì tèmi gan mi ò fi sórí TikTok mo delete ẹ lórí Instagram àti Facebook tí mo fi sí ọdẹ mo pé fídíò àwọn ẹlòmíì ti save ẹ wọn wá circulate ẹ kiri whether with bad intention or good I don't know but then àwọn tó ń post ẹ yẹn wọ́n sọ fẹ́ lómi kò take it down torí ìgbà tèmi ò sí online àwọn èèyàn mi sọ fẹ́ lómi kò take it down wọn down so bó ṣe circulate yẹn náà èmi tí ó bá kúkú sí fídíò ọ̀hún lẹ̀ kò sí nǹkan anybody fẹ́ post pé bí àmọ́ ṣe nǹkan tí ò dá and àwọn tó ń jáde tó ń bú mi tó ń ṣépè yẹn wọn ṣáà jáde lánàá pé kìnnìkan báyìí so probably nǹkan tí mo ṣe yẹn there is something in it èèyàn kọ́kọ́ ló jáde èèyàn méjì kan èèyàn mẹ́ta kọ́ kì í ṣe èèyàn mẹ́rin so definitely nǹkan tí mo ṣe wrong ó wrong dáadáa so mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ everybody bí mo ṣe sọ lẹ́ǹkan mo fẹ́ fi bẹ̀ everybody àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin tí ọ̀rọ̀ yẹn tó bá bí nínú tó bá kàn pé ẹ má bínú mo fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ torí intention tèmi fi ṣe but torí bẹ́ẹ̀ ṣe passive ẹ̀ so ká má kí ẹ̀ torí bẹ́ẹ̀ mi ṣe ṣe ń sìn kò ṣe èròǹgbà tèmi ni ó má tà báyìí bẹ́ẹ̀ ṣe rò bó ṣe bá yìí lára bó ṣe bá ìṣẹ̀ṣe lára ni nǹkan tó yẹ ká address so ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. ẹ jọ̀ọ́ wàyín bàbá wa àgbà ò ní tán lórílẹ̀ bá wa dáríjì bá wa dàmọ́mọ́ tọ́ ó lòun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ṣé o ẹ ká wo nǹkan tí àwọn oníṣẹ̀ṣe ọ̀hún gan sọ torí pé ẹni tó gbé ẹ̀kú ọ̀hún wá wọ́n bá wí torí pé òun náà kàn gbé ẹ̀kú lónìí pé ọyá ìlú lẹ máa fún mi wọ́n sì fún kọ́bọ̀kọ́bọ̀ ó sì gbẹ́kú náà ó lọ ṣe eré ọ̀hún léyìí tí ò sì tọ̀nà ó tàbùkù nílẹ̀ Yorùbá láti lọ dẹ́rú ẹ̀ wò ìwà tí ò tọ̀nà gbáà ni wọ́n ti bá wí. ilé ẹgbẹ́ mi gbọ́ wà báyìí eégún ẹ̀tọ́ léégún náà ló dókòó eégún rẹ̀ tí àwọn bá ní ṣe ní ṣùgbọ́n láìpẹ́ ayé ẹ̀ka yé orí ọ ó lẹ̀ wò yí o ẹ̀tọ́ léégún náà rí o ẹrù ìyá tí láwọn pa ní ìlú ẹ̀tọ́ lẹ́rù rẹ̀ náà ní ìlú ó ti jẹ́ nìyẹn àwọn tí gbójú bì í àwọn tí a máa jọ lé ìgbésí kò máa jẹ eléégún yọ eléégún yọ níbo làdúgbò ilé bàbá rẹ lẹ́bàá ìdábọ̀ kí ni orúkọ ibùkún yín yẹn àlékúwọ̀lù kí ló yọ ní kí wà lónìí àbí ọ̀dá lónìí àtọwọ̀ ní àlékúwọ̀lù ṣé wọ́n wà pẹ̀lú àwọn ọlọ́dẹ ẹ̀rẹ̀ ìbàdàn ọmọ wá ọmọ ìbẹ̀rẹ̀ ẹ̀dú olójú kan tó báyìí lọ́wọ́ lọ́wọ́ ní òwúrọ̀ orí wọn ọjà ìfọ̀n rẹ̀ náà. ẹ̀kọ́ ló máa jìkà wà ní láti lóṣù tó wọ́n lè ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ àbí ọwà lọ lẹ́ẹ̀kan. ètò ìṣẹ́lábà rẹ̀ mọ̀ sí ojúmọ̀ ìṣẹ́lábà mi ọmọ náà gbọ́dọ̀ ọmọ lágbára ń gọ́ ọmọ mẹ́jọ wá kú ọmọ mẹ́jọ wá bá mi nípa mo fi gbé ẹ̀sìn báyìí ẹ̀rẹ́ mo gbé àwọn bẹ́ẹ̀ ní mo ṣe wò bẹ́ẹ̀ nìkan àbáyé fún lábọ́ adémọ́jú àwọn bẹ́ẹ̀ ní mo ṣe wò ní táǹkà sí ojú ìfẹ́
Ìwọ lẹ tẹ̀lé wọn nù. Oyin mo sì kọ́ lọ́wọ́ ìjọ náà. Ó dá orí ẹ̀ ní wọn lọ́wọ́. Ó tó gbá mélòó sí? Láti jọ Friday. Jẹta tí wà á rí wọn. Wọ́n á tó dùbọ̀ rí tí wọ́n á lọ gbé ẹ̀kún náà ní ọ̀dọ̀ wọn. Owó ìlú ń kọ́ ẹgbẹ́ ti owó sí mi. Ìgbà ni ó ní àbí kẹ̀kẹ́ ní. Èló wọn ṣe sí ọ. Wọ́n lè èló wọn ṣe sí ọ, èló wọn ṣe sáká sí ọ. Ìwà bá mi lónìí yìí. Kọ́lá ní ìjọba alágbà mi fi àjà. Ṣùgbọ́n bí a nǹkan báyìí mo sọ pé máa ń lọ sí nǹkan báyìí sí. Ewu ya o, kábíyèsí lọ́jọ́ o, ọjọ́ máa ń bí ọ léèrè tó dáadáa, wọ́n ní lébò bàtà mi lọ, wọ́n lábẹ́ta lọ́wọ́ dáná ìgbélé kan máa ń lọ ẹ̀. adúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́jẹ̀ parapọ̀ nílùú ìbàdàn ẹ ṣé o tẹ́ ẹ dáríjì ọmọ yín tẹ́ ẹ sì dá papọ̀ mọ́mọ́tọ́ ìyà jẹ́ àǹfààní àti orí ọ̀fẹ́ fún gbogbo ẹni tó ń ṣe skit àtàwọn tó ń ṣeré orí ìtàgé gbogbo torí pé irú nǹkan yìí ó máa ń farahàn láàrin àwọn onísinimá àwọn onífíìmù torí pé ntẹ̀yìn bá fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ béèrè ìpìlẹ̀ rẹ̀ àṣà rẹ̀ àti àwọn èèwọ̀ tó rọ̀ mọ́ kó tó di pé a gbé jáde eré fíìmù kì í ṣeré tí èèyàn kákan kì mọ́lẹ̀ tí ó sì máa ṣe adúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọdé ilé adúpẹ́ lọ́wọ́ àgbàlagbà adúpẹ́ lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe ìṣẹ̀ṣe oníbàjẹ́ o adúpẹ́ lọ́wọ́ ìlọ́kùnrin ìlóbìnrin àwa ń sọ pé àṣà ilẹ̀ bàbá wa gbígbéga ní o ní gbogbo ìgbà a ò ní tàṣàmọ́lẹ̀ a ò ní rágbàfín ẹ ṣé o ọmọ aláṣẹ mídíà ẹ já ṣíà ẹ já pín kálé ẹ jẹ́ kọ́mọdé ilé ọmọ ẹ jẹ́ kágbàlagbà ọmọ pé àìṣe bẹ́ẹ̀ o kàn sì mọ̀ pé Ozen wọ́n ti dáríjì í nílẹ̀ Ìbàdàn ọmọ tó sì gbégún ọ̀hún tó gbẹ́kú jáde wọ́n ti bá wí lọ́nà tó tọ́ ọmọ aláṣẹ mídíà ẹ ṣíà ẹ já máa gbọ́ ẹ já máa láìkì ẹ já kọ́mẹ̀ntì síbẹ̀ láyìí tí ń kọ́mẹ̀ntì síbẹ̀ wà náà máa dá yín lónìí o a tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀ ire o ire kàbìtì. àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àti retí